ọ̀sẹ̀ kan péré ló kù ọ̀sẹ̀ kọ́ àwọn ọ̀rẹ́ mi àwọn èrò wedding Ìbílọ́lá òde wò mí rọ Ìbílọ́lá bọ̀lẹ́ wò mí rọ ọkọ̀ òsúlẹ̀ òde pẹ́ mi mo máa sọ fọmọ yìí tó yé ẹ̀wọ̀ mi ni ọ́ abiyamọ ẹ gbà mí o ikú ọgbọdọ pamọ́ mi o yẹ kí ló rí mọ́ mi hello Ìbílọ́lá ló sọ̀rọ̀ ọ̀dọ̀ yín ló wà ẹ wò mo ń bọ̀ òkè ibo wọ́n ní ìfọ̀rọ̀ ọ̀pọ̀ àwọn tó. Drive lọ ni mo rí mọ́tò ẹ̀mí kan tó park sí mo wá wò dáadáa pé mọ́tò yìí ọ̀la rẹ̀ náà mi gbọ́dọ̀ má dààmú ṣùgbọ́n mo súnmọ́ ẹ̀ bí mo ṣe rí ẹ kò jọ pé bóyá o faint or something but the only thing tí mo kàn observe ni pé o ṣe mí ṣùgbọ́n nǹkan sáré rush ẹ down to the hospital. mọ́tò mi wo ọlọ́run ló pa mí. Kí gbogbo ológun yẹn níbẹ̀. Kọ́tù tí mi rí bẹ́ẹ̀. Máa sọ yín létà pẹ̀lẹ́. Sọ báwo ló ṣe ń fi òsì ṣé ń fi bẹ́ẹ̀ ṣe. Dípò títọ́, ẹ pẹ̀lẹ́. Ṣé tí wà òkè? Ẹ kú ìjókòó. Nurse, ṣe last drip ni àbí? No, ó ṣì kù méjì àti injection méjì. Pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run fún yín lálàáfíà. Ẹ jẹ́ lọ pípẹ́ kìíní. Mọ́mbà. So báwo ni ṣé òun fi bẹ́ẹ̀ tàṣà? Ọlọ́run ṣe o a ti dààmú ó ní àwọn ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ ṣètò alẹ́ àpọ̀n onírùn náà wọ́n pè ẹ́ nígbà tá a dẹ̀ ń wọ ẹ sáàrí ẹ tá a jẹ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n láwọn ò tiẹ̀ rí ẹ rárá àwọn fojú kàn ẹ́ kí ló wá dé tó ṣe báyìí kí ló bàdé bí gan. ẹ wò mọ́mì ìyàwó ṣe rí dókítà ní ká má disturb ẹ rárá lọ́wọ́ tó wáyé ẹ yẹ ká ìfilẹ̀ kó relax àdá ààrẹ ajá. dami ọlọ́run máa ṣe o. àkúlẹ̀tọ̀ jókòó ọgbọ́n ló ṣe jù báwo wọ́n ló bẹ́ẹ̀ ṣe ẹjọ́ ariwo tí mo gbọ́ tẹ̀ ń bá ló jẹ́ kí n jáde ní ọ́fíìsì mi bó ṣe wáyé kò fẹ́ ariwo rárá we need to rest ẹjọ́ nítorí ọlọ́run àti pé ó ti feel better now to see problem torí tí kọ̀ọ̀kan ní ìlàtọ̀rọ̀ ẹni pé kí ìyàwó kan lọ ṣe oúnjẹ wá fún àti jẹ. ẹ jẹ́ kí mọ́mì máa lọ ẹ jẹ́ kí mi dúró tì í. kí ni mo ń ṣe ń lé kò sí nǹkan tí mo ṣe ń lé máa dúró tì í lọ ṣe oúnjẹ fọ́kọ ẹ̀. ẹ jẹ́ ń dúró tì dókítà. lọ ṣe oúnjẹ fọ́kọ ẹ̀. àjọ máa lọ lé lálẹ́ ìwọ lọ ṣe oúnjẹ wá. tètè lọ ṣe tètè lọ oúnjẹ tó fẹ́lẹ́ ni kò ṣe wá kó rogi sí pàápàá ro ògì ro ẹ̀kọ́ tètè. ẹ pẹ̀lẹ́ mọ́. má pẹ́ o. and mọ́mí ẹjọ́ yẹ kí n kò sóná àwọn kọ̀ọ̀kan tí mi máa lò fún drips méjì àti injection so yẹ kí n lọ prepare. méjì sí dókítà èdè ni ó máa wálé lálẹ́ yìí òun là ń bá sọ̀rọ̀ sí tí ó sọ̀rọ̀ yìí. olùṣe mo dúpẹ́ ṣé o. ẹ jẹ́ lọ àríjọ ọ̀dọ́. Are you very sure? Very, very sure. It's ready.
Kí ni? Ẹ̀rù ń bà mí. Ló gbọ́dọ̀ bá ẹ. Ìwọ náà ló sọ láti jẹ́ kí mi ṣe aṣọ ẹ̀ wò bàtà tí jọ wà. Lẹ́yìn máa ṣe aṣọ ẹ̀. Máa kọjá ṣíṣe aṣọ lásán. Nǹkan tó wà lábẹ́ aṣọ máa débẹ̀ máa kọjá lẹ̀. Ṣé fún mi dùn ṣá? Spark mi ní náà mo ti wá bísíǹsì ó ti pẹ́ mi ìmọ̀lẹ́ fún mọ́ ni. Èmi máa ṣó bí mo ṣe gbóná tó fẹ́ jẹlẹ́ńkẹ́ ni. Sórí instead kó máa dùn wọ́n máa dùn ẹ̀yìn. Wàá gbé tó bá bẹ̀rẹ̀ sí wọn wá sọ pé ó ń gbá súnmọ́ mi. Onílé sọ di mo wá sọ di tí ni ó ń gbá súnmọ́ mi. Ọ̀rẹ́ mi ni wọ́n jọ dúró. Igbó ni o. Kí ló wá ṣe lẹ́kọ̀ọ́? Mo wá wo àwọn cousins mi kan ni. In fact, mo ti lọ sí park by cause mo ti ń travel padà. Irọ́ ni. Tó bá ní màá tún fi ojú mi máa fi rí ẹ, màá ní rọ. Ìgbà ilé mi gan gbé. Mo ti ẹ̀dá báyìí. Kó wá lọ mí ìtàn ọkọ mi, mo ti sọ̀rọ̀ ẹ fún gan-an. Anyway, tó bá ti promise me pé tí má ti rí ọkọ ẹ̀ tán, ọ̀nà drop ti pa. Mi ò ń ṣe problem, máa drop ẹ. Ọ̀gá. Ọ̀rẹ́ mi. Wow. Ọ̀rẹ́, ilé mi rè o. Jókòó. Lọ́mà, jẹ́ kí n lọ pe ọkọ mi wá. Ó lè ti ṣe ní ẹni pẹ́. Wọ́n tún mú sọ fún ìlú náà fún ẹ̀ níṣẹ́ ìwà lọ́gbà 80,000 báyìí. Mo ní kó jáde. Èmi jáde. Ọ̀rọ̀ tí mo ní sí ńgbà tó dé ilẹ̀ mọ́tò kátàdé wa lórí ara wa ọmọ bó ṣe sọ sọ́ọ̀tù. Sọ fún ẹ please kọ́sì kò gbé jáde kó má fọ́. Mo ní kó jáde sọ sí ìkọ́ mi wà bẹ́ẹ̀ ni. O ṣe fẹ́ inú ẹ̀. Ìrọ̀lẹ́ kò sọ fún ẹ o. Next time a ti sọ fún ẹ pé kàn bá àdìgò ṣe. Mama go against my orders nílé mọ́. Mo sọ fún ẹ o. Tó ti yẹ bẹ́ẹ̀. Tó ti yẹ. Kò má yẹ kí change ẹ o. Bí mo sọ fún ẹ nìyẹn sì. Má ẹ bá fọkàn mọ́tò tí máa fẹ́ kó fọkàn. Anytime ló ti yẹ bẹ́ẹ̀ sì. Kí ni kí n tiẹ̀ fún ẹ náà? Ìwọ́n tó lè mú bí nǹkan tuntun lọ. Mo máa wọrí mo ti wà òkè. Ẹ jẹ́ kí mi tètè wà lọ. Ṣé kí n gbé ẹ wá nǹkan tuntun? Má wọrí, má sort ara mi out. Mo ti mọ̀ nígbà yìí tí màá sí yìí sùn. Ṣé ẹ lọ drop ẹ? Má wọrí, má wọ cab. Má wọrí, ṣé kí mi tètè wà lọ? Ṣé ẹ tẹ̀? Má wọ dúró dúró. Etí èmi lò ní ayé ẹ tí máa tún rí ọmọbìnrin tó jókòó síbi ìtì nínú ilé mi ìjọ yẹn ìwà tí ẹ tó máa kó dáadé nínú ilé mi tó ti yẹ má ẹ̀fà kí jẹ́ kí ọmọ yẹn kó wọnú ilé yege ìdè gbọ́dọ̀ rí wà àti papọ̀ mọ́ wẹ́dá níta ló furuufú anywhere ní gbọ́dọ̀ rẹ́ méjì papọ̀ mọ́ tó ti yẹ. Bò kí ló dé náà? Ṣé mọ́ra yín rí ni? Kò bàtà amúrarí wò mátà má jẹ́ kí n tún rí inú ilé mọ́ ni mo sọ fún ẹ má jẹ́ kí n rí inú ilé mọ́ mo sọ fún ẹ yẹn o tó ti gbọ́ mo sọ tèmi nìyẹn o kọ́kọ́rọ́ mọ́tò yìí náà. Ẹ̀yin ọmọ mi ẹ dákun ẹ mọ̀ sọ ojú o kẹ̀sì mọ̀ sọ pé ẹ fẹ́ su torí tẹ́ bá ṣe síra yín òní ò bá yín dọjọ́ alẹ́ o bẹ́ẹ̀ bá sọ ní àyìn ẹ sọ tẹ́ fi kú ni o.